kan ni mo rí tó wá pa mí lẹ́rìn tí mo ní pé sáré ṣe clarification fún. Àwọn nǹkan kan wà tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa rárá bó ti wù kó mọ̀. Ẹ̀sìn ó ti rúgbó ọ̀pọ̀lọpọ̀ wa lójú débi pé kò jẹ́ ká tẹ̀ wá mọ ọ̀tún yàtọ̀ sósì rárá. Kí ni nǹkan tí mò ń tọ́ra sọ? Mo wo fídíò kan, bàbá kan ṣàlàyé nípa bá ṣe ń lo oyin pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tọ́nà bá dojúrú èèyàn lè boyin sí ọwọ́ kó wá tó bá boyin sọ́wọ́ kó láàrin òru kó dúró kó boyin sọ́wọ́ kó sọ̀rọ̀ sóyin yẹn kó bọ́ lọ́wọ́ bá rẹ̀ sọ̀rọ̀ kó bọ́ lẹ́dùn àìbọ̀ ìwọ náà wọ́n ló dá mi kìnnìkan oyin yẹn fẹ́ni sóyin kòkòrò má tu aṣọ lára mi má tu kìnnìkan kó lá oyin yẹn kó fi ṣàdúrà kó lá oyin yẹn pé ní tó ṣe yẹn Ọlọ́run á mú ìṣòro yẹn kù. Ẹnìkan wọn gbà tẹ́ǹkan ẹnìkan ní Islam has explained this king to us thank God for Islam Ghana kọ́ bẹ̀ kìnnìkan thank God for Christianity. Wọ́n á rẹ́rìn-ín. Why must we attach everything to religion? Ara àwọn ọ̀nà tí wọ́n fi brainwash wa tí ọpọlọ wa ò fi sọ̀rọ̀ nìyẹn. As Muslims or as Christians, ara àwọn ọ̀nà tí ọpọlọ wa ò fi sọ̀rọ̀ nìyẹn. Any little thing, thank God for Islam. Any little thing, thank God for Christianity. Mo wá béèrè question, mo ní kí Islam ò tó wọlé Yorùbá, àwọn bàbá ńlá bàbá wọn ò lóyún. Wọn ò kì í fi oyin, wọn ò kì í fi ṣèwòsàn. Àbí wọn ò kì í fi oyin, wọn ò kì í fi wá oríṣiríṣi àìsàn. Wọn ò kì í fi oyin, wọn ò kì í fi súre fún ọmọ tuntun. Wọn ò kì í fi oyin, wọn ò kì í fi lò, wọn ò lò níbi ìgbéyàwó. Why are we so daft? Àwọn country míì, àbáwọn ìletò míì, àwọn tribe míì tó jẹ́ wípé wọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa Christianity, wọn ò mọ̀ nǹkan kan nípa Islam. Wọ́n sọ wípé wọn ò lóyin lọ́dọ̀ wọn. Àbí wọn ò lo àwọn nǹkan ìṣẹ̀báyé tí wọ́n ní lọ́dọ̀ tiwọn. Àwọn ewé tí wọ́n dà yẹn náà tọ́nà tí à ń lò náà bí ewé yeye ewédú Islam náà sọ̀rọ̀ pé ewédú àbí àwọn náà ló wá kọ́ abá ṣe ń jẹ ewédú àwọn náà ni wọ́n á kọ́ abá. Why don't we use our brain? Things that has nothing to do with religion, don't attach them to religion. Ìtí ò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn ẹ má attribute ẹ̀ mẹ́sìn. So ẹ wá ń sọ̀rọ̀ nígbà bí ẹni pé bóyá ànábì ló kọ́ abá ṣe ń lo yin. Ànábì Muhammad à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ànábì lò 63 years láyé. Gbogbo ọjọ́ orí ànábì tó lò láyé is 63 years old. Ànábì sì gba ìjó òjíṣẹ́ pé òkè o Ọlọ́run pè ní ìjó òjíṣẹ́ nínú ìtàn gẹ́gẹ́ bó ṣe wà nínú Islam nínú ìtàn nínú Quran nínú àdìtì ni bó ṣe wà. Ànábì gba ìjó òjíṣẹ́ at the age of 40 years. Ó dẹ̀ kú at the age of 63. Ó fi 23 years péré ó fi jíṣẹ́. Ẹjọ́ wa bí léèrè èèyàn tó lò after 63 years olófin nínú 23 years ó fi gba òjíṣẹ́ yìí ní ti ṣàlàyé pé oyin tẹ bá lo oyin báyìí ló ṣe kínní kan tẹ bá ṣe dé bó ṣe dáa ní bá ṣe kínní kan bó ṣe dáa ní. Àwọn bàbá tí ànábì wa bá láyé ńkọ́ àwọn bàbá 90 years 100 years tí ànábì bá láyé tí yẹ pé àwọn ni wọ́n kọ́ náà àwọn nǹkan yìí ńkọ́ abẹ́rò pé Ọlọ́run ló kọ́ ànábì bí wọ́n ṣe ń foyín ṣèwòsàn. Àwọn kan ló bá ní Mákà àwọn kan ni wọ́n ti ń lo oyin tẹ́bí ń ṣèwòsàn kí Muhammad tó dé. Òun náà sì bá bí wọ́n ṣe ń lò ní àmọ́ mọ̀ wípé ó wúlò ó ní òjò tako lọ́dọ̀ wọn pé kìnnìkan. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé kí Islam ó tó wọlé Yorùbá wá kí Christianity ó tó wọlé Yorùbá wá àwọn babalá bàbá wa àwọn ancestors wa àwọn rúmọ̀lẹ́ wa àwọn babalá wa wọ́n ti ń fi oyin ṣe ìwòsàn fáwọn èèyàn. Mo bèrè question kan jọ̀kan mo láyé ìjọ́un tí obìnrin bá ń rọbí àwọn aláboyún kí Islam ó tó dé kí Christianity ó tó dé káwọn òyìnbó ó tó dé ká tó kọ́ hospital ká tó kó gbogbo ẹ̀ wá tí wọ́n bá fẹ́ wo aláboyún sàn tí aláboyún bá fẹ́ bímọ tí bá ń rọbí ibo ni wọ́n gbé lọ wọ́n ní ẹ gbé lọ sí ilé àwọn ìyá agbẹ̀bí. Àwọn wo ni agbẹ̀bí ńgbà náà àwọn wo ni agbẹ̀bí àwọn wo ni wọ́n ń gbẹ̀bí aláboyún àwọn ìyá Ọ̀ṣun ni. Kí ni wọ́n ń lò? Omi ni wọ́n ń lò tí wọ́n fi ń ṣèwòsàn. Omi yẹn òun ni wọ́n ń lò tí wọ́n fi ń deliver aláboyún. Kó tó di pé Islam Christianity wá tó wá tó nǹkan tó kọ hospital dé táwọn òyìnbó tó òyìnbó ò bá mú hospital wá sí bíbáyìí àwa náà ó ti advance jù báyìí lọ. Àwọn agbẹ̀bí títí wa àwọn ìyá Ọ̀ṣun àwọn agbẹ̀bí tiwa àwọn náà tún ti advance jù báyìí lọ torí pé ojoojúmọ́ lójú ó mọ̀ là sí ojoojúmọ́ ní Olódùmarè ó mọ̀ kọ́ wọn ní nǹkan sí.
àwa wá dé Islam again, thank God for Islam bí ẹni pé Islam ló kọ́ wa bá a ṣe ń jẹun, Islam ló kọ́ wa bá a ṣe ń mumi, Christianity ló kọ́ wa bá a ṣe ń wọ sọ́nlẹ̀ Yorùbá. We need to go back to our reasoning. We need to use brain. Ìdí tọ́lọ́run fi dá làákàyè láti lè ṣe kíni, láti lè ronú. It's not just there. Your brain is not just there for just being there. It is there for you to think. Ọpọlọ yẹn wà bẹ̀ fún wa láti ronú, láti mọ ọ̀tún yàtọ̀ sósì. There is difference between God and religion. Ọlọ́run Olódùmarè ni ẹ gbámú, kìí ṣe ẹ̀sìn. Ọ̀tọ̀ ni Ọlọ́run, ọ̀tọ̀ ni ẹ̀sìn. So Ọlọ́run ti fún wa ní ohun gbogbo, kìí ṣe ẹ̀sìn ló wá kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. So ẹ má àtàchẹ̀ mẹ́sìn. Ọlọ́run ni kẹjẹ́ ká ṣe kí ni, kẹjẹ́ a máa fi gbogbo ọpẹ́ fún. Torí pé òun ló kọ́ wa bá a ti ń lo ohun gbogbo, kìí ṣe ẹ̀sìn ló wá kọ́ wa.